Adé lanja lanja Adé lanja lanja Adé lanja lanja Àrìn lanja lanja Àrìn lanja lanja Sàpà ọmọ ìná Sàpà ọmọ ìná Sàpà ọmọ ìná ìjà ló lè jà ni wọ́n fi ń pè ọ́ ní sàpà ìná gbogbo abẹ́ rẹ tó o fi kọlà fún yàn tó lódùmarè kó fún ọ kó wọlé kúríkúrí kára ọmọ gbóná mọ́ kí kàtà ọ lọ kí fìkìfìkì ọ lọ kíkọ́ ọ lọ gbogbo tí jẹ́ àìrò pátá àìsàn lára ọlọ́jà kó kú o ìyẹn lè pè sínú omi kẹgbẹ́ ránṣẹ́ sí yàn ẹ lè pè sí yàn láwùjẹ tọmọ lára ìbá ń kódé bá gbé lọ́wọ́ báyìí bàbá mi ò ní wọ́n gbọ́mọ wa ti pè sí ní ìsinmi dá ọ̀rọ̀ mi máa balẹ̀ ó yẹ máa gbé lọ ọmọ ọmọ sí ẹni ọba àṣẹ gbóná eyín ọba àṣẹ bàkà ló mú yàn ẹ̀yẹ pè sí wọn bá ní ẹyin nìkan fáírọ́ọ̀sì kẹrẹ ẹ̀yìn ò pè sí láti ẹ̀dọ́lọ́hún wò lára rẹ̀ nígbàgbọ́ wọ́n ní ọdẹ wò bàbá ní ọdẹ wò kó wá òkú bí yóò ṣiṣẹ́ àbí òní ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ torí nǹkan tí wọ́n ti ń lọ́kàn tó bírú àwa yìí ni. èmi náà bá lọ bàbá mi lónìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń sọ àwọn èèyàn ń gbé lọ́rùn nígbà tí wọn ò dúró táwọn òbí wọn mọ́ bẹ́ẹ̀ náà ni ti ejò náà tá a máa ń pè méjò bá jáyàn jẹ ní wá ti pè sí yóò lọ. bàbá ẹsẹ̀ mọ́ ti sọ tejò náà bàbá pírọ́dọ̀tì ẹ bá mi sọ fáwọn èèyàn wípé kí wọ́n rà á àwọn èèyàn fẹ́ gbọ́ látẹnu yín wípé ṣé lóòótọ́ àwọn wo ló lè lò ó. ṣe rí pírọ́dọ̀tì egbògi wọ́stò yìí okò kan ṣoṣo tí pa igba àrùn ni tó ń ṣiṣẹ́ fún pọ̀ lára o ẹ̀yìn kan ń wò báyìí ni o torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó níbà lẹ́yìn bàbá ẹ̀ ni wọ́n ní ìfúnpá rẹ̀ ń ga ìgbà ìfúnpá kò sì àdédé bẹ̀rẹ̀ ibà ló jẹ́ kí ọkàn ọmọ ṣiṣẹ́ kíṣẹ́ ẹ̀rí pé tí bàbá ṣèyàn eré tí dókítà ọkùnrin sáré pé kó òfúnpá rẹ̀ bẹ́ẹ̀ni ẹlòmíì lẹ́yìn ìgbà tó níbà tí wọ́n tọ́jú rẹ̀ tí ó ṣe tán ni ló ní ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ni egbògi yìí ń ṣiṣẹ́ fún gbogbo ibà ibà ṣèyàn àbí gbóná òun ló ṣiṣẹ́ fún gẹ́gẹ́ bí mo ti sọ alẹ́ dàánú epo pupa ṣùgbọ́n ká máa lo 4 láàárọ̀ 4 lọ́sàn-án 4 lálẹ́ pẹ̀lú omi lásán bá a ṣe warm water ó lè yàn lé beverages lò tẹ́ bá ti lò tẹ́ bá ti lò kó tó sọ ìṣẹ́jú mẹ́wàá sókùn ìṣẹ́jú náà lẹ́mọ̀ ká ṣé yorùbá náà gbọ́n tó báyìí òtútù kẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan yóò kọ́ lọ ogún ọkọ̀ bọ̀ yìí láàgùn tó mọ̀ pé ibà mọ̀ ṣàgbákò òkó mọ̀ ti bá kiri ó kú ló kú òkó ti bá nínú ọ̀sán ni wípé ó ṣiṣẹ́ ọmọdé lè lò àgbàlagbà lè lò tí aláboyún tó wà ní oyún bá fẹ́ lò ó wá reduce agbára rẹ̀ ọ̀dọ́ táwọn máa gbà reduce agbára rẹ̀ aláboyún lè dà sínú epo pupa kó fi rárá aláboyún lè fi omi lo ẹyọ méjì péré lójúmọ́ torí pé tí aláboyún náà fi nílò rẹ̀ ibà ògodò ibà yòówù. ọkùnrin tó lè tàdé lé pé tó bá ti dojú iṣẹ́ kò lè dági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ni solution sọ̀rọ̀ rẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó yakilala tá a dá mọ̀ wípé kárakára ní iṣẹ́ àlùjọ gángan náà alcoholic bitters lágọ̀ọ́ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ọ́ ara ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan náà alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wà á máa ṣínà bolẹ̀ tàbí elépè nígbà bẹ́ẹ̀ àlùjọ gángan náà alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical nigeria limited tó wà ní number 1 ewu olóye street ìtasọ́ni sagamu nílẹ̀ Ògùn ló ń produce tó tún pákéjì eré ẹ̀ nílẹ̀ ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó ìmọ̀dọ̀ àwọn alágbàtàjà kejìdó nàìjíríà àlùjọ gángan náà alcoholic bitters ìwọ náà gbẹdúrà kó gbàgbó kọjá bẹ́ẹ̀. one stone yìí ó wúlò fún púpọ̀ ṣé wàá rí ìdí tá a fi pè ní one stone kòkò sọ́tò tá a fi pa igba àrùn ní igba àrùn bẹ́ẹ̀ ni tó ń ṣiṣẹ́ fún ojú ẹ̀yẹ dánwò ẹni tó dùn rẹ̀ sọ pé tó dùn rẹ̀ bá ṣe balabala kó bá ti ṣe balabala ìyẹn lówó pẹ̀lú ògùn ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí rí náà bẹ́ẹ̀ náà ni ẹni tí ọba dá pé lọ́mọkùnrin dáadáa wọ́n tún sọ pé tó ṣàbá tún mú ó tún ṣiṣẹ́ fẹ́ tí wọ́n bá ní ọgbẹ́ nínú tí wọ́n bá pé ọba dá pé dáadáa lọ́mọkùnrin tí wọ́n pé àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan bẹ́ẹ̀ ní àgbára rẹ̀ kùdìẹ̀kùdìẹ̀ ń sẹ́ni àìsàn kan bẹ́ẹ̀ tá à ń pè ní ìbàn kì í ṣe ìbàndí yìí òun ni wọ́n ń pè ní cancer of the hemorrhoid hemorrhoid ni ìdí yíyọ lòun náà but òun tó bá yọ jáde yọ máa ń dàbí owó ó lè lè sí ó lè lè síta òun jẹjẹrẹ ni tó jẹ pé tí ọba àmọ́ tó bá tú kò ní sánmọ òun náà fẹ́ràn kẹ́tọ́ òun sì jẹ̀díjẹ̀dí ó yára pààyàn tí ọ̀dà egbògi ṣiṣẹ́ fún ó ṣiṣẹ́ fún ó fọlọ́ba búra sí wọ́n ti lo 4 láàárọ̀ 4 lọ́sẹ̀ 4 lálẹ́ yọkẹ́ni pé òun máa ń gbádùn òun ní èjẹ́ kéèyàn ó lè súnmọ́ ya rẹ̀
páàpá ó burú jẹjẹ lọ bá ti gba irinṣẹ́ báyìí káàkiri ó parí nù kò sí tíjà tẹ̀kẹ́lẹ̀ mọ́ ó lè tẹ́ra rẹ̀ ìdájọ́ yóò tẹ̀kẹ́lẹ̀ wọ́n àyẹ̀ sí nílò one stone mo fọ́ ọlọ́run bàbúrà sí yóò bẹ̀rẹ̀ sí lálàáfíà pẹ̀lú àṣẹ ọlọ́run ló wà ń bẹ̀ kì í sọgbọ́n èèyàn ìmọ̀ èèyàn kọ́ ọkọjá òye èèyàn egbògi one stone yìí àánú ọlọ́run ni so iṣẹ́ tí ń ṣe pọ̀ kódà ẹni tí bá sábà máa ní àrùn etí tó bá lò yóò rí pé etí tí bá yọ lẹ́nu yóò máa rí gbọ́nà dáadáa sí ó sì sẹ́fọ́ ẹni tó hùn rẹ̀ bá máa sábà hà náà ní gbogbo àgbà rẹ̀ sí lò wà á rí pé gbogbo àyà rẹ̀ tẹ́ mo sọ fún yín pé kó òun tó lè hà láti ó ní í ṣe pẹ̀lú ahọ́n bẹ́ẹ̀ni so pẹ̀lú ògo ọlọ́run ẹ̀yin èèyàn wa pé bẹ́ẹ̀ sì ni bá a ṣe ká gbó tí ń ṣe lè lẹ́ni tí nǹkan ò ṣe gbọ́dọ̀ lè máa lò ó èmi ti lò dání láàárọ̀ ìdákan ò sì mú mi. ojoojúmọ́ lèmi náà lò ó èmi máa ń lò ó èmi náà máa gbé ìlú aláràárọ̀ ẹni tí wọ́n ń lò ẹ gbàgbé ẹ̀ pé wọ́n diagnose pé onítọ̀ ṣúgà kan kò sí ti pẹ̀lú ògo ọlọ́run ìlérí o ṣe nǹkan tí ṣe mọ experience the best teacher bẹ́ẹ̀ni nǹkan tí a fi ń tọ́jú yẹn gbogbo gbà bẹ́ẹ̀ni practice make perfect mo ti fi ń tọ́jú yẹn tipẹ́tipẹ́ mo sì ń lò lọ́wọ́lọ́wọ́ àwọn ọmọ mi náà máa ń lò ẹ máa ń lò lóòrèkóòrè ẹ gbàgbé ẹ̀yẹn fọkàn jẹ nìkan ó mú mi kakọ̀ dá ẹ wà ní typhoid no tó bá sì ti ní yóò kàn increase dosage lásán ni yóò fi kún lílo rẹ̀ sẹ́dọ̀ ẹ̀kọ́ lo méjì fún prevention méjì láàárọ̀ méjì lálẹ́ ó lè lo mẹ́rin láàárọ̀ mẹ́rin lọ́sàn-án mẹ́rin lálẹ́ bàbá lóyún náà lógo ni o. ó lọ láti gbọ́ láti ẹnu bàbá wa yẹn gbogbo èyí tẹ́ wò wá ibikíbi tẹ́ ti lè máa wò wá ẹ tẹ́ wò wá lóyìnbó tẹ́ wò wá nàìjíríà tẹ́ wò káàkiri gbogbo àgbáyé ẹ gbọ́ mi kò síbi tó gùn yìí ò lé dé ẹ̀yin ọ̀dà fún ògùn yìí tẹ́ bá ti ọ̀dà rẹ̀ ọlọ́mọ yóò tẹ̀ yín lára ọlọ́mọ yóò ṣe kí ni yóò tẹ̀ ní lára gbogbo àwọn tó wọ́dà lánàá ó ti tẹ̀ wọ́n lára láàárọ̀ yìí gbogbo àwọn tó wà US àwọn tó wà ní Amẹ́ríkà àwọn tó wà ní Europe gbogbo wọn wọ́n ti dé ògùn yìí wọ́n ti dé o wọ́n dẹ̀ wọ́n pé lọ́lọ́ ẹ̀yẹ lọ́wọ́ péjì wa ẹ rí i pé òyìnbó bàbá àní òyìnbó ó kọ́ fáàmù ògùn yìí. àbóṣe rí nù ebe yẹn lòun náà. bẹ́ẹ̀ni òyìnbó ó kọ́ fáàmù ẹ̀. tí wọ́n bá sọ́fà fún anything virus àbí kòkòrò tí kì í tètè gbóògùn virus yàtọ̀ sí bacteria kó lo ògùn ìwò. kó lo wọ́n sọ ìwò. kódà jẹ́ mọ̀ pé èdè òyí àwọn èèyàn wà mí. bẹ́ẹ̀ni ẹ bá ní oògùn kan ó ní àṣẹ gbogbo ṣe ní ẹ rí i pé ó ṣiṣẹ́ fún jẹjẹrẹ. ó ṣiṣẹ́ fún jẹjẹrẹ. bẹ́ẹ̀ni àdìgbò wọn bọ sọ fún pé cancer of the hemorrhoid ní kíní yẹn. bẹ́ẹ̀ni. ìgbà tí ẹnìkan ó ní jẹjẹrẹ ọyàn. ó ní jẹjẹrẹ ọyàn. àwọn àti ìbá ṣe oògùn rẹ̀ wọ́n á ní ro òun inú tó ló ṣiṣẹ́ fún ara ríro tẹ̀ mọ́ ti ń fa ara ríro rẹ̀. ara kan ro yàn. mo wá bèsè lórí oògùn ká fi parí oògùn tí ẹ gẹ́gẹ́ ká fẹ́ ṣe fún cancer. ìgbà tó di ọ̀sẹ̀ tó tẹ̀lé mi lọ́wọ́ ní ha mo wá ní oògùn rẹ̀ ní wọ́n ní kí n dákun oògùn tí mo fún òun. wọ́n sọ tẹ́ fún òun yìí. pé ìbá àtọ́jú rẹ̀ ti ń yàtọ̀. ibẹ̀ ni mo ti kọ́ fura pé ó ṣe fún jẹjẹrẹ máa rò pé bàbá mi máa fi ń wo jẹjẹrẹ inú ilé mi ilé òmùsù gbọ̀nsẹ̀ mo sì bẹ̀rẹ̀ sí bẹ́sẹ̀ pẹ̀lú àwọn tó bá ní jẹjẹrẹ nù ó wá fún wa ní miraculous testimony ìyanu la rí ìyanu ayọ̀ ó ti yí àwọn yẹn bá ti sọ báwọn. bẹ́ẹ̀ ti gbọ́ àwọn olóògùn ṣùgbọ́n alọ́lọ́hún. tí ẹ ti gbọ́ mo máa sọ bàbá àwọn olóògùn ṣùgbọ́n wọ́n ní ọlọ́run bàbá àwọn ẹgbẹ́jì Ògbómọ̀ṣọ́ wọn olóògùn ṣùgbọ́n wọ́n ní ọlọ́run wọ́n dẹ̀ ní ọpọlọ tí wọ́n ní òun náà fi kó ewé àti egbò òun ni wọ́n fi kó jọ ni wọ́n fi wá sí oògùn yìí wá so gbọ́ àwọn gómìnkìbí tó bá wà ìwọ kàn mú fóònù ẹ ó náà 20 17 19 99 ìwọ ọ̀dà fún yóò di ọ̀dọ̀ rẹ ó náà 20 17 19 99 kò síbikíbi tó o lè wà ògùn yìí máa ṣe kí ni ògùn yìí máa dọ́dọ̀ rẹ mo sọ fún yín lórí ètò yìí mo ní àwọn DHL àtijọ́ sọ̀rọ̀ kò síbikíbi tó o lè wà kọ́ wà káàkiri kọ́ mọ̀ sí Nàìjíríà gbogbo ẹni tẹ́tí wà Nàìjíríà ẹ̀ka kíra ikú oríire ẹ wo mọ́tò ti wà yóò di ẹnu lẹ́yìn rí bàbá owó ẹgbẹ̀jì ló ti gbé mọ́tò kalẹ̀ kò síbikíbi tẹ́ ẹ lè wà gbogbo àwọn national àwọn róòdù àtijọ́ ṣèpàdé papọ̀ pé gbọ́ kó bá àṣàgbò kó orú ni wọ́n ọ̀dà tó bá ti ọ̀dà tó bá ti sanwó àgbẹ̀ wọ́n ṣe kiri yóò tẹ̀ ọ́ lọ́wọ́ 20 17 19 99 ẹ̀yin ọ̀dà fún ẹ gbọ́ ẹ̀dẹ̀pàpẹ̀ àbá wọlé ẹ máa ṣàdúrà fún bàbá ẹ gbọ́ àbá ṣàdúrà fún yín ẹ̀yin náà máa ṣàdúrà fún bàbá one soul òun ni ó wà lójú ọpọ́n lọ́wọ́lọ́wọ́. Dr. Suleiman ló ní kí gbogbo bẹ́ẹ̀ ló wà bẹ́ẹ̀. wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. ẹ máa share program yìí ẹ máa share ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ nípa rẹ̀ pé bàbá wa Suleiman Ẹgbẹ̀jì pé ó wà ní agbára pẹ̀lú mi lọ́jọ́ títòní. ẹ̀yin lè ṣe déédéé ọlọ́mọkùnrin
ẹ̀yìn dídùn. Bẹ́ẹ̀ni. nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o One-Stone capsule yẹn lọ wá kára wá lè jí pépé. kúlùkùlù sí àjò tí bá gbèsè wọ̀wọ̀wọ̀ One-Stone capsule jàgùlà bíbí Bẹ́ẹ̀ni. jagun ẹ ló ta ló wà ń bẹ́ẹ̀ ta ló wà ń bẹ́ẹ̀ nẹ́tíwọ̀kì yóò dá ẹ pè padà nẹ́tíwọ̀kì yóò dá ẹ pè padà bàbá wa ti wà ń bí owó àbí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo sọ bẹ́ẹ̀ ni capsule bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni 1999 bẹ́ẹ̀ ni ẹ ló ta ló wà ń bẹ́ẹ̀ ẹ káàárọ̀ ta ni ẹ̀lú ẹ káàárọ̀ ta ló wà ń bẹ́ẹ̀. Ọlámilékan ló sọ̀rọ̀ láti Ìbàdàn. Kí lẹ fẹ́. Báwo la ṣe lè bó ṣe èlò ní ẹ̀ ń ta àwọn oògùn yẹn. a ti sọ fún yín ẹ lọ sórí WhatsApp tẹ́ bá ti lọ sórí WhatsApp ẹ̀yin béèrè fún wọn á dá yín lò ojú ẹsẹ̀ náà máa dá yín lò ó dẹ̀ máa kàn yín lára ògùn ti dé Ìbàdàn lọ́jọ́ ti tòní ó ti dé Èkó ó ti dé Abẹ́òkúta ó ti dé Oǹdó ó ti dé ìlú Ìrẹsì bẹ́ẹ̀ ni WhatsApp number yẹn náà nìyẹn ṣé ẹ ti gbọ́ àìsàn wo ló ṣe ń lágọ̀ọ́ ara kí àbáṣáyé sọ nǹkan tẹ́ máa lò fún yín bẹ́ẹ̀ ni 1999 ṣé ẹ ti gbọ́ bàbá wa Suleiman Ẹgbẹ̀gì àwọn náà wà ní agbára pẹ̀lú wa ní ọjọ́ ti tòní ẹ wo One-Stone òkò kan ní tó pa igba ẹyẹ bàbá wa Suleiman Ẹgbẹ̀gì wọ́n wà bí pẹ̀lú wa nílé agbára ní ọjọ́ ti tòní ẹ wo kí la tún fẹ́ gbéyẹ̀wò náà ni ẹ wo à ń bọ̀ àwọn tí ì dé. Lawafin Aba mixture. Lawafin ògbókangí egbòogi. bẹ́ẹ̀ni o torofin ní iṣẹ́ Lawafin Aba mixture lágọ̀ọ́ ara ó yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paráàdì tó ń roni gorogo ìfúnpá gíga ibà typhoid ara ò jí pépé àbí òmókun dáadáa ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí ń kó oṣù ẹ̀ ń ṣe ségesège Lawafin Aba mixture ní kó lò NAFDAC ìlú ló ń tẹ̀ gbà iléeṣẹ́ Sulawok Pharmaceutical Nigeria Limited ó wà number 1 Ewu Olóyè street Ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún package ẹ̀ ó wà ní chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ Lawafin Aba mixture kárùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ní ẹgbà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni gbọ́ àwọn NAFDAC ṣe kí ni wọ́n jẹ́ ló ń tẹ̀ gbà ẹ rí i pé bí mo ṣe ròyìn One-Stone bẹ́ẹ̀ náà ni bàbá wa ṣe kí ni bẹ́ẹ̀ náà ni bàbá wa ṣe sọ ẹ wá gbọ́ mi mo máa sọ bàbá wa tún máa tún sọ wípé gbogbo owó táìsàn bá ṣe ìwọ́sà àti ọ̀dà sọ nǹkan tó ń ṣe ẹ́ àwọn dókítà máa dẹ̀ lò bàbá wa ní àwọn dókítà tí wọ́n mọ̀ pa gbogbo àìsàn àwọn náà ń lo WhatsApp number yẹn ìwọ́sà àti sọ fún wọn wọ́n sọ nǹkan tó ń ṣe ẹ́ ó dẹ̀ sọ fún ẹ mo máa sọ gbogbo ìgbà pé táìsàn káìsàn bá ń ṣe ẹ́ tó bá fẹ́ lo oògùn wa Lawafin ní kọ́kọ́ gbẹlura yóò fọ gbogbo ìdọ̀tí inú yóò fọ́ dànù bàbá kí ló bá a sọ nípa Lawafin yìí. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Lawafin powder yìí. bẹ́ẹ̀ ni bàbá. gbogbo wa la mọ̀ pé owó ìkànnì táwọn bàbá máa ń pa pé òyìnbó mu tíì. bẹ́ẹ̀ ni mo mú kọ́ gbóná. bẹ́ẹ̀ ni níṣẹ́ lomi gbóná kan náà lájọ mu. bẹ́ẹ̀ ni àwọn bàbá ẹ̀kọ́ gbóná ni wọ́n mu nígbà wáṣẹ̀ nígbà ayé àtijọ́. bẹ́ẹ̀ ni sẹ́yìn Lawafin yìí àgúnmu ni ìmọ̀ ìgbàlódé la fi kún. bẹ́ẹ̀ ni la fi pákéjì ẹ̀ báyìí la fi tó pọ̀ tó fi rí báyẹn. tẹ́ ẹ bá padà já tẹ́ ẹ bá tù wẹ́rì pé burúkú náà lẹ́bàánú àgúnmu lẹ́bàánú ẹ̀. bẹ́ẹ̀ ni àgúnmu yìí bàbá mi máa ń lò lójú mi ní dọ́kẹta ọpẹ́jù tọkẹrin tí wọ́n fi máa ń mu àgúnmu wọ́n fi mu ẹ̀kọ́ gbóná. wọ́n á bá mi léèrè pé bó ní kíní yìí yọ ni ara oògùn ẹ̀mí gúngùn ni. oògùn ẹ̀mí gígùn. bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ gùn láyé tí àwọn àdọ̀tí ọ̀bá máa ń ṣẹ́kù lára. tá a bá jẹ oúnjẹ kò sí ìgbà míì ń bẹ tẹ́ ẹ bá lọ sí ilé ìwòsàn òyìnbó tí ẹ bá lọ sí test wọ́n lè ní mo fi ṣàpèjúwe ni o wọ́n lè ní protein pọ̀ lára wọ́n lè ní kíní kan calories kan wà lára kíní kan ni ṣùgbọ́n nípa oúnjẹ táwa ń jẹ láfíríkà oúnjẹ bàbá wa ká jiyán ká jàmàlà ká jẹ̀bà òun lọ́pọ̀ jù
ẹ bá jẹun tí carbohydrate bá pọ̀ lára tó lè mú wàhálà gbẹ́sàgò ara tó lè ṣe okùnfà ẹ̀mí kúkúrú fún yàn tí ó fa àìsàn jẹjẹrẹ ara ìtọ̀ ṣúgà kan ẹ̀jẹ̀ ríru nígbà tí ọ̀rá bá ń bẹ nínú ẹ̀jẹ̀ tí wọ́n pè ní cholesterol báwo ni ọkàn ò ṣe ní ṣiṣẹ́kíṣẹ́ so in tí ṣe egbòogi yìí ṣe àgúnmu yìí ṣe nìyẹn á fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù tí ó lè máa mú kí obesity ó ṣèyàn kí kún ọmọ tóbi kí èèyàn máa sanra àbáàdì tí kún ẹlòmíì wá ṣe jọkọ̀tọ̀ ojú kan náà lọ́wọ́ iṣẹ́ rẹ̀ kì í ṣiṣẹ́ agbára yóò sì lọ bí iṣẹ́ lójúmọ́ ó sì ń jẹun àwọn kìnìyàn sì ń kóra jọ ń accumulate àwọn tára ọ̀fẹ́ ara ti rí tára ń fẹ́ ó tún wá ní excess yẹn àbúrò ló jẹnu ara èyí ní fọ̀ dànù. làwọn àfihàn ló fọ̀ dànù. bẹ́ẹ̀ni ṣùgbọ́n bàbá mi jẹ́ kí n mọ̀ pé tíyẹn bá wà ń lò déédéé gbogbo àrùn tí jẹ́ ìfẹ̀ṣẹ̀ àrùn bálòpọ̀ kò ní dó sára yẹn. kò ní dó sára rẹ̀. kódà tẹ́ bá fi bíyàn tó wà nínú ẹ̀jẹ̀ yóò fọ̀ dànù. anything infection ó ṣiṣẹ́ ó mójútó nínú àgọ́ ara èèyàn ọmọkùnrin ó lè ṣe déédéé pẹ̀lú aya rẹ̀ nígbà tí ọba sì ti ń fa agbára sẹ́yìn mọ́ iwájú ní ọmọ lọ tóbìnrin bá ṣe nǹkan oṣù rẹ̀ mọ́ lọ́jọ́ tó ti pẹ́ kó ẹjẹ́ tiẹ̀ dán wò mo fọ́ lọ́ba búra sí àyẹ̀wò táyà ẹ̀wọ̀n yìí tá a ti fi tọ́jú tí wọ́n ní obìnrin kan ló ti wọ ọmọ inú pọ́ọ̀sì ni pé kò sì ṣe nǹkan àkókò rẹ̀ mọ́ ó sì ń wọ́ ọmọ àwọn oníkọ́ lọ́wọ́ lọ́wọ́ fín kó lo làwọn fín. ó bá lo mẹ́rin lónìí ó lo mẹ́rin jọ́kẹ́ lo mẹ́rin jọ́ kẹta báyìí lórí ìkọ̀ ọmọbìnrin rẹ̀ ó súnmọ́ ọkọ rẹ̀ oyún ló fi ní. tó iṣẹ́ rẹ̀ pọ̀ gan-an. wọ́n fi ìṣiṣẹ́ fún kòkòrò ara. ó iṣẹ́ fún kòkòrò ara. dáadáa ìní wọ́n ń pè ní nárùn kòkòrò inú ẹ̀jẹ̀. nárùn. àjàká òkò. apamọ́lókó dúrádúrá. àjàká gbogbo ayé tí wọ́n ń kì ní àjàká òkò. nárùn ẹlẹ́wù gbẹ̀dú. ọ̀dà sọ fọ́mọ láì fún ní tí ó fi họ. torí gbogbo ìkẹ́rẹ́ tí náà ló bá ń sèyàn bẹ́ẹ̀ni ó fi wọ́n bẹ́ẹ̀ni ó sì wá lọ wá ọ̀bẹ ògiri ó tún wá fi ògiri kéésì ògiri nìkan ọ̀bẹ tàbí kóòmù ní wọ́n pè é kọ̀mọ́bọ́ ìtọ́ọ̀bù yóò máa fi ọwọ́ pọnú aṣọ fi hó yóò máa fi hó ni nígbà tí bá ń. pé mo wà mítì kò ní tó kò sí tó jọ. òun náà ní ìdè ńlá egbògi rẹ̀ ni ní ìbá ti ń lò gbogbo tí jẹ́ kòkòrò ni wọ́n máa fọ̀ jáde. yóò máa fọ̀ dànù ni. ẹgbọ̀nsẹ̀ wọ́ọ́rọ́wọ́ kò ní sí pé àrùn kò lè gbọ̀nsẹ̀ kò lè tọ̀ wọ́n máa fi rọ́bà kátẹ́tà bọ ọmọkùnrin ara o lójú ara kò sí tọ́jú ọdún bá ló láwa fín. then ìjọba ní postrate òyìnbó gbàgbọ́ pé gbogbo ọkùnrin bá ti tó 40 years ó lè mú tí bá ló láwa fín kò ní gbúrò postrate kankan o kò ní gbúrò rẹ̀ rárá ọlọ́run àlàyé búra tó dá ewé àtẹ̀gbò kò ní gbúrò postrate kí ní jẹ́ báwọn bẹ́ẹ̀ tí bá tó ra ṣe ẹnìkan ó di ọ lọ́wọ́ nígbà tọ́wọ́ rẹ̀ ò dilẹ̀ owó ti sokùn sí tí wọ́n fi di lọ́wọ́ ẹni tí ọ̀gbọ̀wọ́ tó ta ní òtólókùn. kò sí. ẹ farabalẹ̀ túlì ẹ làwọn alágbófinró eré tí wọ́n kọ́ta ni pé kọ́ jáàkì ẹsẹ̀ kọ́ mọ́dé lẹ́mọ̀. bẹ́ẹ̀ni wọ́n tún okùn sokò tó yẹ láti wọ́n kà kó owó máa fọ́ ká. ọwọ́ ti bẹ́ẹ̀ lóògùn yìí máa ṣe tí wọ́n ti jáàkì àrùn sókè báyìí. bẹ́ẹ̀ni láti àrùn kan tó yẹ ọlọ́pàá àwọn àrùn lélẹ̀ ọ̀sẹ̀ kẹ́jọ́ tó lẹ̀ mọ́ yọkọ̀sẹ̀ bá ṣẹ̀ sí i bá gbọ́sẹ̀ bọ́nu bó ti jẹ́ nu ọlọ́pàá ti mú un lọ́wọ́ tí ló lọ́wọ́ fún mi gbogbo jíjẹ́ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara ọlọ́pàá ti mú un èèyàn kan tóbi àbáàdì àbẹ́yẹn kan gbẹ tí ò ní inú kan tóbi bàbá mi mo lè mí náà lọ ẹ̀rí pé inú mi ti lọ lẹ́nu ẹ̀rí pé inú mi ti lọ lẹ́nu kò sí ọkọ̀ tẹ́lẹ̀ boloko báwọn kò sọ́kọ̀ tí mo boloko àti tírélà àti gbogbo ẹ̀ ó ti yàwó èèyàn lé. bàbá tó ló ṣiṣẹ́ oko náà ó ṣiṣẹ́ ọkọ̀ ó lè wakọ̀. ọkọ̀ omi ni mò ń wí o àti tírélà àtọkọ ẹrù wà mọ́ òlu ẹ̀ tèrotèrò èyí ní jẹ́bẹ̀ inú òṣìṣẹ́ fún àwọn pẹ̀lú ògbọ́n bàbá amọ̀lọ́wọ́ lẹ fẹ́ gbà àwọn èèyàn lórí rẹ̀ torí kò sí ìdílé kan àmọ̀ràn tí mo fẹ́ gbà gbogbo yẹn ni pé kò sí ẹni tí ó yẹ kó mọ́ nílé kódà àtolómi ẹ̀ nígbà torí káwọn ọmọ kéèké ó lè máa lo láfi sólómi àtàláboyún lè lè lo lóyún mi ṣẹ́gẹ́ mi tẹ́rí gbogbo ìdílé ló yẹ kó ní gbogbo ìdílé tó bá ti ní ẹ rí i pé èyí ò jìnnà sí fòní kúfọ̀ láǹdé ẹ̀mí ó sì gùn dáadáa nígbà tá a máa ń jẹun tí aburú tó ń jẹ yẹn lè fà sára gbogbo àìsàn tí ń ṣe ìwọ̀n ta nípasẹ̀ oúnjẹ ni ẹlòmíì gbogbo ọgbẹ́ inú tẹ̀yìn yàn níhùn nípasẹ̀ pé kí oúnjẹ mọ́ lọ dáadáa kọ́ mọ́ sẹ́kù àwọn ìdọ̀tí ní ẹ̀bà máa hanú fún nígbà ní ó ti ní ọgbẹ́ inú ó ti ní ọgbẹ́ kìnnì kan nítorí tó fi wo ọgbẹ́ ẹ̀ta ní kòkòrò léyìn họrahọra tí ó ìfẹ́ iṣẹ́ ìdí ó wo ọgbẹ́ inú náà torí náà kọ́ ni pé gbogbo ìdílé ló yẹ kó ní ìmọ̀ràn mi pé àtọkùnrin àtobìnrin ẹja máa lò ó làwàfín èsì ṣe pé bóyá ẹ̀yin tá a fẹ́ fún nísìn lẹ́sẹ̀tẹ̀ fún wa ní testimony lórí ẹ̀ mo fọlọ́ bàbúrà sí
kódà ìyẹn bí ayé rẹ̀ bá ti rà kẹ́yìn bẹ́ẹ̀ni èmi gan testimony rẹ̀ ni fún mi mo jẹ́ fún gbogbo ọmọ aráyé àtẹ̀jọba tó súnmọ́ mi ẹ béèrè wò dáadáa ẹni bá lò láàfin kò sẹ́ni tó lè lò tí ò ní sọ pé ha ọkùnrin làdá wa dé kókó. bẹ́ẹ̀ni alẹ́bìkan fún owó ẹ̀ mo fi gbáàrí wípé nǹkan tó dáa torí òun ní ikú tèmi náà ń lọlẹ̀ bàbá. kò sẹ́ni tó lè lò tí ò ní dúpẹ́ fọlọ́hún tọ́ba bá lára èèyàn òní ó mójútó àníyọ́ ọlọ́pàá ni yóò já kí yóò arrest ẹ̀ ni yóò yọ kótókótó dànù yóò kàn fi ìgbàgbọ́sẹ̀ bọ́nu ọlọ́pàá yóò jáde tààràtà kò jẹ́ bó ti jẹ́ ìmọ̀ràn yóò wá kò ṣe mọ́ ní lóko rẹ̀. Lawafin Aba Mixture. Lawafin ògbókangí egbòogi. bẹ́ẹ̀ni o torofini níṣẹ́ Lawafin Aba Mixture lágọ̀ọ́ ara ó yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paráàdì tó ń roni gorogo ìfúnpá gíga ibà typhoid ara ò jí pépé àbí òmókun dáadáa ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí ń kó oṣù ẹ̀ ń ṣe ségesège Lawafin Aba Mixture ní kó lò NAFDAC ìlú ló ń tẹ̀ gbà iléeṣẹ́ Sulawok Pharmaceutical Nigeria Limited ó wà number 1 Ewu Olóyè Street Ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún package ẹ̀ ó wà ní chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ Lawafin Aba Mixture kárùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ni ẹ gbà bẹ́ẹ̀. ẹ gbọ́ bàbá wa ti sọ̀rọ̀ nípa Lawafin nìyẹn mo máa ń sọ fún ní gbogbo ìgbà kò sí ìdílé tí ò yẹ kó mọ̀ ní Lawafin gbogbo ìdílé rẹ̀ kọ́ ni gbogbo àwọn tó wà ní Amẹ́ríkà àwọn tó wà US wọ́n ń dán owó wọ́n dẹ̀ gbà bó máa sọ fún gbogbo ẹ̀ tẹ̀ wá lo òyìnbó ní powder ló yẹ yín ríṣì tó powder fi yẹ yín ni wípé tá a bá gbé DHL kò ní ṣe kí ni kò ní wúwo òun ni ṣùgbọ́n ẹ̀yin tẹ̀ wá Nàìjíríà ó lómi ẹgbẹ́ lómi lura ẹgbẹ́ ní powder ẹgbẹ́ lura ẹ fi lò mọ́ra wọn kí ló jẹ́ ẹ̀sán kí ló jẹ́ wàhálà kí ló jẹ́ ìríró. àbẹ̀yẹ̀ bá ní kírè kọ́ wà wọ́n ní wọ́n tó lè wá kírè dáadáa. kírè tó lè gbé ẹrù tó lè gbé kọ̀ǹténà. èèyàn wà. wọ́n ní ó ní bàbá ti sọ yẹn ẹ bá wà gbàgbé bẹ́ẹ̀ ṣe lè ríra ó náà ní pé kẹ́ ẹ ọ̀dà fún 2019 àbí ká máa lọ sí Ògbómọ̀ṣọ́ ní ilé bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ó wà bẹ́ẹ̀ ó wà ní làkà òkété ní Ìjẹ̀rú àbí Baálẹ̀ Ìjẹ̀rú ní Ògbómọ̀ṣọ́ ó wà bẹ́ẹ̀ ẹ lọ́ máa rà ẹ máa bọ̀ wìtìwìtì ẹ wò bí bàbá ṣe ń bọ̀ lónìí tírélà ló tẹ̀lé wọn wá sọ́dọ̀ wa wọ́n ti já kalẹ̀ sínú stọ̀ ó wà ń bí náà ṣẹpẹṣẹpẹ ẹ máa ọ̀dà fún 09020171999 gbogbo àwọn product wa olóṣè kí ni olówó àbí bàbá àrí àpàsí iṣẹ́ wo ni àpàsí ṣe bàbá. àpàsí nù. bẹ́ẹ̀ ni. ìtumọ̀ rẹ̀ ni hypertension aṣọ́ọ̀tì ẹ̀ ni hypertension controller. àwọn ló máa ń ní kí ló ń fà á. àti mẹ́nu balẹ̀ kan ẹ̀jẹ̀ rúru ní jẹ́bẹ̀ tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ rúru nígbà míì ọwọ́ hereditary èèyàn máa ń jogún ẹ̀ lára òbí ẹlòmíì ìṣòro ló jẹ́ kó ní yálà ọkọ ẹlòmíì kú lójijì yálà Ọlọ́run ní já rí àní rí iná ọmọ òní jó gbogbo wa ẹlòmíì ọ̀tá fi iná ọmọ jó torí ọ̀tá ní máa ń pa àwọn èèyàn lọ́jọ́ àìpé ẹni bá ní èèyàn pààyàn ẹ̀rọ lọ́pàá o aṣọ ẹ̀mí ìgbàgbọ́ wa mọ́ sí Ọlọ́run ni torí ẹni tó pààyàn Ọlọ́run ló dáa tó fi pa Ọlọ́run ló dáa èèyàn máa pààyàn o èèyàn máa pààyàn Ọlọ́run ní fi ikú wa sọ́wọ́ ẹ̀dá ẹgbẹ́ wa Ọlọ́run ní kò sì ní fi kú tó yáwó pa gbogbo wa àrùn náà máa pààyàn lọ́jọ́ àìpé téèyàn bá mójútó ra àrùn àìsàn lè pààyàn lọ́jọ́ àìpé àti àìbìkítà ó lè pààyàn lọ́jọ́ àìpé àti ayọ̀ àyọ̀jù àti ayọ̀ àwọn ọ̀gá tó lè pààyàn lọ́jọ́ àìpé inú gbèsè gbogbo ọ̀pọ̀ tí ń kún ọjọ́ kún wọn èpè bẹ́ẹ̀ ló bí alọ́mu tí yóò tó rí wa mọ́tò tó kó sẹ́nu tírélà ní ìsìn tí wọ́n sọ ni pé mọ́tò lọ pa òun ló yọ ayọ̀jù ayọ̀ ló tètè yára pààyàn jù ayọ̀ ni ayọ̀ a máa pààyàn lọ́jọ́ àìpé tí a bá ti kó gbogbo èyí kó ń bẹ̀ Ọlọ́run jẹ́ kẹ́mi gbogbo ọgùn ó sì ń lo oògùn sẹ́ẹ̀dẹ̀ hypertension controller yìí heart ló wà fún ọkàn ní máa tún ṣe heart ni nígbà tí ọkọ̀ bá ní ìjẹ́tọ̀ tí ìjẹ́tọ̀ ọkọ̀ bá ti bàjẹ́ ó ní kọ́ máa ti pẹ̀tùkù kọ́ máa ṣe é fín yóò bà gbogbo ẹ̀yà ara mọ́tò jẹ́ kò ní lọ́mọ́ ẹ̀rí pé ọkàn náà la yà síbẹ̀ hypertension controller téèyàn bá tí ì ní ó dáa jù kó máa lò gbogbo èèyàn ló yẹ kó máa lò. téèyàn bá tí ì ní ó dáa kéèyàn máa lò. níta fi ní kọ́mọdé ọmọ lò àti àgbàlagbà Ọlọ́run alààyè ń gbọ́ mo ti ní wọ́n gbé ọmọ tó ọmọ 15 years tó ní stroke wá sọ́dọ̀ mi wọ́n ti gbé ọmọ 12 years tó ní high blood pressure wá sọ́dọ̀ mi ọmọ kékeré kí ní rò ẹsẹ̀ mọ̀ kó wá ayé lè yìn ọmọ ọjọ́ mẹ́jọ gbọ́dọ̀ yáwé tí ò bá lọ́wọ́ ayé inú
so kíní yẹn ní ìsìn ọ̀tá ti fọ́ kí ìgboro èso ti fọ́ káàkiri ẹ jẹ́ ká máa tọ́jú ara wa àìpàṣẹ yìí ọ̀dà púpọ̀ èmi náà máa ṣe ní màá mú ní tíì láàárọ̀ màá bá ti fi sínú omi gbóná láàárọ̀ òun ní omi gbóná la fi sí bá ti fi sínú omi gbóná bá já sí ẹ kàn pé mo bí tíì ní ẹ máa lò láàárọ̀ àwọn abíyẹ̀ bá ti ráyè láàárọ̀ bó ṣe méjì lọ́sẹ̀ ọkàn yìí ṣe ń tọ́ yẹ kéèyàn mọ̀ mójútó tí wọ́n ti ní ìfúnpá ń lọlẹ̀ jù ìfúnpá ń ga àìsàn ọkàn ni ó tó di pé wọ́n diagnose láìsàn ọkàn fún yàn ọkàn ó ti bàjẹ́ ní ẹ fi máa gbé wọn lókè òkun ọ̀nà bátìrì sọ́kàn ẹlòmíì gbọ́ngbà tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà tí yẹn bá ti ṣe tẹ́lẹ̀ tí yẹn bá ti wọ́n tẹ́lẹ̀ yóò tètè lọ ọ̀yẹ́ kájẹ́ káìsàn wọra wọ́n bá sì wá wọra tó ti di pé èyí ń lo oògùn èbó fún ẹ̀jẹ̀ rúru lójúmọ́ a sọ fún kó máa lò lẹ́ẹ̀mejì lójúmọ́. kó máa lò lẹ́ẹ̀mejì lójúmọ́ òun ò ní side effect. so ti tán ṣe ti wá bá. ọ̀pọ̀lọpọ̀ ní bẹ́ẹ̀ bá lo oògùn èbó mi tọ́jẹ́ ti ẹ̀jẹ̀ rúru wọn ò ní lè súnmọ́ obìnrin mọ́ yọ kàn máa wo obìnrin náà ní lè ṣe kankan mọ́ yọ kàn máa wo bíbà tí kankan oṣù tìlẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ sì ni ẹlòmíì wà tó ẹbí tí bá lo oògùn òyìnbó ẹ̀mẹ̀wá ní ọmọ ṣẹ̀yẹ ọjọ́ máa tọ̀ ìtọ́ngẹ́ òní jó rí bí sùn tí bá ti lo làwà fín àìpàsí hypertension control pẹ̀lú ògùn ọlọ́run ọkàn rẹ̀ ọmọ ṣiṣẹ́ àlàáfíà ẹ̀jẹ̀ òní ru gbogbo òpó tó gbé ẹ̀jẹ̀ wọnú ọkàn ni ó máa true ni ó máa free kò ní sí àwọn àìsàn tó lè àwọn ọ̀rá ara tó lè so mẹ́jẹ̀ tó lè máa mú kọ́kàn ṣẹ́kíṣẹ́ ní ọmọ yọ dànù. yóò máa yọ dànù. bẹ́ẹ̀ ni ara ó sì máa kọ́fẹ́ àní ṣe àárẹ̀ o. gbogbo ilé lọ́yẹ kó ní àìpàsí. ó náà ti gbọ́ gbogbo èèyàn lónìí yẹ kó máa lo àpàsí yìí bàbá wa eléyìí náà sùláfì yìí iṣẹ́ wo ló ń ṣe iṣẹ́ wo ni sùláfì yìí iṣẹ́ wo ló ń ṣe àwọn wo ló yẹ kó máa lò. bẹ́ẹ̀ ni mo fẹ́ kọ́kọ́ sọ̀tàn lórí ẹ̀ náà. ẹ fẹ́ sọ ìtàn lórí sùláfì yìí gbogbo ọmọ nàìjíríà ń bọ̀ ta ló wà bí èèyàn mélòó ló wà bẹ́ẹ̀. ṣé ẹ rí ìtàn sùláfì yìí mo sọ ní ẹni pé mo ní Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo Ológbòmọ̀ṣọ́ tẹ́ bá gbọ́ Lawal bẹ́ẹ̀ ni la fi sọ Lawafin bẹ́ẹ̀ ni orúkọ bàbá lọ ṣáájú tọrọdọ wọn ni mo ti rí ṣé wàá rí sùláfì yìí mo wá rí i pé sùláfì èmi náà ń jẹ́ Súlè tèmi ọba fojú sí lọ́dọ̀ bàbá mi ǹjẹ́ alẹ́ rí bàbá yìí bàbá ló ti lọ yìí bàbá ló ti lọ yìí sẹ́ẹ̀rí sùláfìn yìí bẹ́ẹ̀ ni bàbá àmọ́ ní máa tún ṣe àmọ́ bẹ́ẹ̀ ni àmọ́ inú èèyàn àmọ́ ní máa tún ṣe àmọ́ yẹn náà ń pè ní pancreas ó tún spleen ṣe èkejì rẹ̀ wọ́n pè ní kẹ́ni spleen àmọ́ ni Yorùbá ń pè pancreas yẹn àmọ́ yẹn ní agbára rẹ̀ máa ń dínkù ó ní Ọlọ́run ṣe sí ara èèyàn tó fi jẹ́ pé bẹ́ẹ̀ bá jẹ nǹkan tó dùn jù àmọ́ yẹn yóò darí ẹ̀ yóò kọ̀ǹtù rẹ̀ kò ní jẹ́ kí ṣúgà olóòkè tẹ́ bá jẹun tó korò òun yóò darí ẹ̀ yóò kọ̀ǹtù ara nínú ẹ̀jẹ̀ yóò kọ̀ǹtù nǹkan tó dùn nínú ẹ̀jẹ̀ kò ní jẹ́ kí ṣúgà ara ọlọlẹ̀ jù torí a nílò ṣúgà lára òun ní jẹ́ kára wọ́n lókun ká lè gbé àga tó wúwo ká lè gbé omi tó wúwo ṣúgà ara ni lọ́wọ́n fi dadarí rẹ̀ sẹ́wárí àmọ́ òun ní níyọnu òun ló níyọnu tí o fi jẹ́ pé tọ́súgà wa di ti ọmọdé tàgbàlagbà tó fi jáde pé àmọ́ tá ń jẹ ní ìsìn rárá o ohun tí yóò bá ń jẹ ní wàláhì mo fọlọ́run búra sí láago 7 alẹ́ láàfin sún náà bàbá mi ń bẹ bàbá mi sì lé ní 100 years ayé ẹ wo bí mi ṣe rí láago 7 láàfin sún lé náà kó tó wá jiná kó ká tó jẹun aago 8 àbólú 8 kẹ 9 alẹ́ lájẹyàn àjẹyó bàbá mi ò ní túnṣọ̀ ṣúgà nítorí kó láyé. káì. mo fọlọ́ọ̀ bá búra sí i nítorí pé wọ́n palẹ̀ mọ́ kí wọ́n tó pa ọ̀fọ́n. wọ́n palẹ̀ mọ́ kí wọ́n tó pa ọ̀fọ́n. wọ́n ti mọ̀ pé gbogbo oúnjẹ tá a ní ẹfi fùrọ̀ oúnjẹ tó wúwo ni ẹ̀bà ó wúwo àmàlà ó wúwo àmàlà láǹfù ó wúwo àmàlà ṣúgìrì ó wúwo iyán ó wúwo ẹ̀bà ó wúwo fùfú ó wúwo ọ̀jẹ̀ takú bẹ́ẹ̀ni ẹyin náà bá ti sọ tẹ́lẹ̀ pẹ̀lú owó wúwo ọ̀sẹ̀jọ́ sọ fún ọ. sọkúdọ̀lẹ́ wọ́n ti gàrí ó wúwo. káwa náà tó wa máa gbé láwúwo ẹ pé wo ni láwúwo. èwo láwúwo. gbogbo nǹkan lẹ́rìn dòdò. àwọn kan lẹ́rìn dòdò níbọ̀sán láwúwo. bẹ́ẹ̀ táwọn àwọn tẹ wúwo. bẹ́ẹ̀ni àwọn tó wá fi láwúwo lé. ó wá fi láwúwo lé. ó wá di láwúwo. lẹ́nu bí ọba jẹ láwúwo tán bí ọba ti fi bí ẹ bá jẹ tó wúwo tí o bá ti fi láwúwo lé ẹ bá ti fi láwúwo lé ṣe ìgbádùn yóò fi láwúwo lọ́sẹ̀sẹ̀ jáyé nu.
Lawafin herbal mixture. Lawafin ògbókangí egbòogi. bẹ́ẹ̀ni o torofin ní iṣẹ́ Lawafin herbal mixture lágọ̀ọ́ ara ó ń yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga.